àdìwọ̀ ọ̀rẹ́ mi tó bá wá já tó bá sọ kótó ó yẹ pé a jẹ́ kótó. mo jẹ́ Currency mo jẹ́ ewé nígbà tó sì rẹ pẹ̀lú àlàyé mi ó tuwálé. àdìwọ̀ ọ̀rẹ́ mi tó bá wá já tó bá sọ kótó ó yẹ pé a jẹ́ kótó. torí tí ó bá tó lè di ìṣùrùtù wọ́n lè di ìjà ìbí àbí kó di street fighting ṣọlẹ̀ mọ̀ páyọ̀jà mọ́ everybody lówó. ààrẹ ṣe entertainment alóore ojútólé òwúsú media plus ẹni bá lọ́wọ́ ọmọ ogun wa ojú wa ò ní bàjẹ́ nígboro àti wípé mo náà yí tèmi ẹ jẹ́ ká máa wash kíkẹ́ bèrè má lọ gbójú lé mọ́ mú lọ kíkẹ́ bèrè má lọ gbójú jọ mọ́ lọ àdèjì takú ẹ̀ sí olọ́mọ àṣàkìtà ní kọ̀rọ̀ gbàgbà làṣàtà bóyá aláyé òní báyìí sùn gbogbo Ìbàdàn àtàtì wà lókè lókè ló fò òkè òkè lẹ́yìn olóhùn àríyá kò nílé wàlẹ̀ láyé endorse àbí ó ti lọ. ẹ máa wọ́n ṣàtàlàyé bọ̀ pé àlàyé bọ̀ ní ọ̀bọ̀ ní fúnmadé wọ́n bọ̀ ní fúnmadé 21 of August wọ́n bọ̀ ní fúnmadé wọ́n bọ̀ inshallah wọ́n bọ̀ lọ́ọ̀ṣì mi náà wọ́n bọ̀ bẹ́ẹ̀ máa retí aláyùgò sí ọ̀nà ọkọ̀ ọlọ́wọ́ ní Nàìjíríà. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó